kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ti Obas TV tẹ́ ń bẹ̀ wá tẹ́ ń wà gbogbo ẹ ṣé gan owó ẹ̀kọ́ àdúró tí inú wa dùn pé ẹ̀wà lápá abẹ́yẹn gbogbo gbà tẹ́ ń bẹ̀ wá tẹ́lẹ̀ ń wò wá ẹni tó pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ń bá ìkànnì pàdé ẹ ṣe kíní kan fún wa kí lẹ̀ ní o ní pé kẹ́ ẹ bá wa subscribe yẹn sí ìkànnì tẹ́ bá dẹ̀ ti ń subscribe tọ́ kẹ́ ẹ tún tẹ notification bẹ̀ yẹn kó lè máa tayín lólobó gbogbo tí a bá fi fọ́nrán mi yẹn sí ojú òpó ayélujára tiwa yẹn ní ìkànnì ti Obas TV lójú òpó ti YouTube lápá àbí kó lè máa tayín lólobó gbogbo ẹ ṣé gan àmúlòrè fún pé ẹ máa ṣe bẹ́ẹ̀ àbí kí n sọ pé fún pé ẹ ti ṣe bẹ́ẹ̀ lẹ́nìí ibi tí mò ń lọ pọ̀ púpọ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tá a sọ tájọ bára wa sọ bí ìgbà tí a bá fẹ́ padà wá sí àwọn àkíyèsí àwọn nǹkan kan ìyẹn lágùn àwọn olórin fújì àbí kí n sọ pé lágùn entertainment completely ẹ̀ẹ́dá mo bá yẹn kí nìdí tí mo fi sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ti ń lọ lójú òpó ayélujára mi tí ẹ fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ ń pẹ́ ṣùgbọ́n mo wá rí pé wọ́n ti ń fà á bí ẹni fa gbùrù àbí kí n sọ pé òkè ẹjẹ́ sọ́ba ìpè wọ́n ti fẹ́ máa gbà bí ẹni gbàgbé ọtí ó ti wá di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bóyá kí n ní àwọn bloggers àbí kí n ní àwọn kan lójú òpó ayélujára pé àwọn náà fẹ́ trend àbí tó jẹ́ pé wọ́n ti ń trend tẹ́lẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé source of income wọn náà ni pé kí omi tọ̀tún kó ta sí tòsí kí làkàdí kó lè ṣẹlẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn ti ń jẹ mo ti wá rí káàkiri láwọn ojú òpó ayélujára wọn àgbà kí ni òótọ́ bí ẹ̀yin èèyàn wọn ṣe ń gbé nítorí pé lójú tèmi mo rí pé kò tó bẹ́ẹ̀ rárá mo dẹ̀ mọ̀ pé lójú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olólùfẹ́ tó jẹ́ pé nífẹ̀ẹ́ sí orin fújì gidigidi gan tàbí tẹ́ nífẹ̀ẹ́ sí àwọn nǹkan míì tó jẹ́ ti amúlùdùn mo mọ̀ pé nǹkan tí mo fẹ́ sọ yìí mo mọ̀ pé ó máa yé yín gidigidi gan ìjà kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ní àtàpà bí ìyẹn lórí ọ̀rọ̀ àwọn tí mo sọ pé wọ́n gbọ́ bí ká sọ pé wọ́n gbọ́ tọ̀tún wọ́n á tún ọ̀rọ̀ rọ ọ̀tọ̀ ní bá ṣe gbọ́ ọ̀tọ̀ ní bí wọ́n ṣe gbé ìyẹn sí ìgboro tàyè tó dé kó ti fẹ́ máa di awuyewuye àbí tó ti fẹ́ máa fa lọ́bọ̀lọ́bọ̀ ìyẹn láàrin àwọn olórin tó máa ń sábà fa lọ́wọ́ ẹ̀jẹ̀ ìlú báyìí tó máa ń sábà fa lọ́bọ̀lọ́bọ̀ ìyẹn láàrin àwọn olórin kí ni nǹkan tí mò ń gbìyànjú àti sọ náà ni àwọn bloggers sọ pé nǹkan tó bá gbọ́ lẹ́nu A ọ̀tọ̀ ní nǹkan tí A sọ wọ́n á fi mú ọ̀rọ̀ wọ́n á wá sọ di òkò wọ́n á fẹ́ ta bá B kí B náà kó lè ṣe kíni kó òun náà lè fèsì lẹ́lẹ̀ tó yẹ pé gbà mí ọ̀rọ̀ rẹ̀ kì í lọ bẹ́ẹ̀ kì í lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé ọ̀nà ọgbọ́n tiwọn àbí kí n sọ pé ọ̀nà àti jẹ àti mu tiwọn làwọn fẹ́ pé tí làkàdí ò bá ṣẹlẹ̀ tàbí tí oríkòlùdò ò bá ṣẹlẹ̀ ìyẹn nínú eré fújì ó dàbí pé àwọn ò ní tajà to say the fact lóòótọ́ ká má parọ́ ìpilẹ̀ṣẹ̀ fújì náà gbà pé kí lọ́bọ̀lọ́bọ̀ ṣẹlẹ̀ láàrin olórin méjì kádẹ̀jọ́ fi bára wọn sọ̀rọ̀ láàrin ara wọn ṣùgbọ́n ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers fi máa ń gbé ń gbà mí wọ́n máa ń fẹ́ lójú ju báwọn oníkan kan ṣe fẹ́nu mú lọ ìyẹn bẹ́ẹ̀ fáwọn bloggers lápá àkọ́kọ́ ṣẹ́rí ẹlẹ́ẹ̀kejì òun lọ̀rọ̀ ó ṣe goat kò ṣe goat ìdánfà láti bóyá bí ọ̀sẹ̀ kan bí ọ̀sẹ̀ méjì síbi tá a wáyé Saheed Òṣùpá lóhun goat wọ́n dẹ̀ ti pe Alhaji Pasuma Alabi àwọn náà ti ṣe rẹ́kọ̀dù kan tó pè ní goat yes kò sẹ́ni tí ò ń ṣe góòtù náà àwọn méjèèjì àti pé ọ̀rọ̀ góòtù kò ṣe góòtù mo nígbàgbọ́ pé individual opinion ni kì í ṣe pé kẹ́ wá generalize ẹ̀ pé torí pé Alhaji Alabi Pasuma ti pẹ̀rọ wọn góòtù fún ìdí èyí àlè pé Akóredé Saheed Alhaji kápẹ́ àwọn náà ní góòtù kò jọ bẹ́ẹ̀ nítorí pé ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá lọ́dọ̀ tiyín nínú ọkàn yín góòtù ni lọ́dọ̀ yín torí pé ẹgbẹ́ àìpé òun lẹ gbéga ju ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin míì lọ ìyẹn nínú ọkàn tí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ti Wasiu Alabi Pasuma bàbá jẹ́jẹ́ àwọn náà táwọn náà bá máa sọ lápá tiwọn náà wọ́n á pe bàbá ń goat nítorí pé àwọn làwọn náà ní ìgbàgbọ́ nínú ẹ̀ pé wọ́n ṣe kéni wọ́n jẹ́ ẹni tí àwọn náà bu ọlá fún ìyẹn lọ́dọ̀ tiwọn so tá a bá sọ̀rọ̀ pé goat kò ṣe goat mi ìwé kó jẹ́ kó jọ̀rọ̀ tó yẹ pé most of àwọn blogger àbí kí n sọ pé àwọn tí wọ́n jẹ́ fan àwọn olórin tí wọ́n máa fẹ́ sọ di ìjà láàárín táfẹ́fẹ́ máa fi tako ọ̀rọ̀ àbí fẹ́ máa fi fa lọ́bọ̀lọ́bọ̀ láàárín olórin méjì bí mo ṣe wà mo máa ń sọ̀rọ̀ kan máa ní tábà ní kémi náà sọ̀rọ̀ pé ta ni goat mo nífẹ̀ẹ́ bàbá ìyẹn Síkírù Àyìndé Barrister máa ní goat ni wọn goat of all time nítorí pé àwọn ni mo nífẹ̀ẹ́ sí kìlẹ̀ ṣe pé mi nífẹ̀ẹ́ àwọn olórin tó kù ṣùgbọ́n nítorí pé láyé ọ̀dọ̀ tèmi mi kà wọ́n pé the greatest of all time lọ́dọ̀ tèmi so kò sẹ́ni tí ò lè pe ẹni tó bá nífẹ̀ẹ́ sí tó bá yàn láàyò kò sẹ́ni tí ò lè pè ń goat so ẹja kọ́kọ́ pààyàn tẹ̀ ẹja pa náà tẹ̀ yẹn náà ká kọ́kọ́ bomi pààyàn ká má jẹ́ orúkọ má jẹ́ kó má bàa fa lọ́bọ̀lọ́bọ̀
kó má bàa fà lọ́bọ̀lọ́. Gbogbo àwọn méjèèjì tẹ́ ń sọ̀rọ̀ ń pa àwọn ẹ̀gẹ́ yẹn King Dr. Saheed Òṣùpá àti Wasiu Alabi Pasuma ẹ sì gbà pé àwọn méjèèjì ti jápọ̀ yé yín pé ọ̀rẹ́ tímọ́tímọ́ làwọn. Táìbà tí wo fídíò kan wà lójú òpó mi lápá bí tí mo fi sí máa fi líǹkẹ̀ ìyẹn sísàlẹ̀ kì níbi tí Wasiu Alabi tí wọ́n ti sọ̀rọ̀ pé àwọn àti Saheed Òṣùpá wọn kì í ṣọ̀tá ọ̀rẹ́ tímọ́tímọ́ làwọn méjèèjì débi pé ó ṣeé ṣe òkíṣẹ́ má fáwọn láyè láti máa ríra wọn lóòrèkóòrè ṣùgbọ́n wọn lè ṣaláì má pera wọn pé wọn lè ṣaláì má pera wọn lélẹ̀ tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ yín fún àtẹ̀kàn ń bára yín fà ń sálẹ̀ tẹ́ ń bára yín jà ń sálẹ̀ tẹ́ ń gbé tẹ́ ń kómi ẹran dà sílé ẹṣin tẹ́ ń da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn ẹ̀yin fúnra yín lẹ́ẹ̀kan mọ̀ ń pariwo láàrin ara yín nítorí pé láàrin àwọn méjèèjì gẹ́gẹ́ bí àwọn méjèèjì ṣe sọ àárín wọn kún nínú live play tí mo mú wáyé náà tún bá sílẹ̀ fún yín mo kàn fẹ́ sáré sọ̀rọ̀ yẹn ni tún bá sílẹ̀ fún yín ẹ̀yin náà máa gbọ́n bẹ̀ tí King Dr. Saheed Òṣùpá tí wọ́n ti sọ̀rọ̀ pé àwọn gbé Òṣùpá Àràbàǹdẹ̀ yẹn fún Alabi Pasuma yẹn fún ọgbọ́n àti òye lẹ́lẹ̀ tó fi gbé ọ̀rọ̀ lẹ́lẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers ń gbé kiri tàbí fi dá wuyewuye lẹ̀ láàrin àwọn méjèèjì tó yẹ kó wọ́n fi dá wuyewuye lẹ̀ láàrin àwọn méjèèjì fún ìdí èyí kí nìkan tí mo ń gbìyànjú àti sọ ó náà ni pé bí tí bá sọ̀rọ̀ bí ti bí bá sọ̀rọ̀ ẹ má lọ máa sopọ̀ mọ́ra wọn pé ẹni báyìí ni tàmẹ̀dù ń bá wí ẹni báyìí ni lágbájá bá kódà tẹ mọ̀gẹ́ pé wọ́n níjà báwọn méjèèjì bá níjà láàrin àwọn méjèèjì kò kan most of ẹ̀yin fan yìí torí ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ lọ́kọláya ní tọkọtìyàwó tí èdè àìyedè bá ṣẹlẹ̀ láàrin lọ́kọláya ẹni tó bá dá sí ní ó padà forí ẹ̀kú ní ó padà forí kò orí ẹni bẹ́ẹ̀ náà padà fi fágbọ̀n náà nítorí pé bó pẹ́ bóyá lọ́kọláya padà parí ìjà wọn tó bá dórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ King Dr. Saheed Òṣùpá àtọ̀rọ̀ bàmí Alhaji Ajíbọ́lá Pasuma ìyẹn bàbá jẹ́jẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn méjèèjì ṣe rí tẹ́ bá gba Paso sọ̀rọ̀ sí Òṣùpá Òṣùpá sọ̀rọ̀ sí Paso ṣe yẹ kó rí bẹ́ẹ̀ tẹ́yìn fans wá gbà bí ẹni gbàgbé ọtí báwọn méjèèjì bá pàdé wọ́n á jọ kíra wọn náà wọ́n ṣé nǹkan tí mo ń sọ yìí so fún ìdí èyí ẹ má já máa fa nǹkan tí ò tó fà ìyẹn lẹ́sẹ̀ ẹ jẹ́ kí n mú live tí mo mú ẹ̀ wá mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí King Dr. Saheed Òṣùpá tí àwọn gangan sọ ìyẹn nípa ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ nípa ọ̀rọ̀ tó ń jà rànà nílẹ̀ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti ń gbà bí ẹni gbàgbé ọtí ó yà òun rè ìyẹn látàpá bẹ́ẹ̀ jẹ́ ìtẹ́ látàpá bí mo bọ̀. kí wá nìkan tí ẹ̀yin wá ń sọ tẹ wá ń jà sí nígbà táwọn méjèèjì pẹ̀lú àwọn ọlọ́rẹ̀ ẹ lọ gbọ́ tí ilé tí mo sọ pé wà máa fi líǹkì ẹ̀ sísàlẹ̀ kẹ́yìn náà lọ gbọ́ nǹkan tí Wasiu Alabi Pasuma táwọn náà sọ ìyẹn nípa ti Akorede Saheed mandator King Saheed Òṣùpá kẹ́ ẹ lọ gbọ́ nǹkan táwọn náà sọ ń bẹ̀ fún ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olólùfẹ́ tẹ́kàn máa ń bára yín fa nǹkan tí ò tọ́ àti nǹkan tí ò yẹ lórí àwọn olórin méjèèjì pé ìgbà tó yẹ pé ẹ̀kọ́ wọn mọ̀ fẹ́ máa dárúgúdù ìyẹn sílẹ̀ tó jẹ́ pé mi ìṣú ẹ̀ kó lè work
láàrin àwọn méjèèjì kẹtùn dá rúgúdù lẹ̀ láàrin tó pé àwọn méjèèjì ti dàgbà àti pé wọ́n ti wá understand ara wọn. Àwọn méjèèjì ti mọ̀ pé ẹni jẹ́ ẹni ẹ̀jẹ̀jẹ̀ ẹni rè inú tètè máa ń bí so wọ́n ti mọ àyè òǹkálukú ti mọ ìwà ara wọn fúnra wọn. Tọ́rẹ̀ méjì bá dẹ̀ wà tó bá ti mọ ìwà ara wọn fúnra wọn kì í sábà sí issue ń bẹ. So fẹ́yìn fan máa fẹ́ kẹ́ ẹ lọ sí mẹ́dọ̀ and fẹ́yìn bloggers náà tó ń gbé ibẹ̀ lóúnjẹ náà ti ń wá ẹ gbé nǹkan mi ẹ sọ̀rọ̀ ń pa àwọn dáadáa ẹ kúrò lórí pé wọ́n ń jà ẹ mọ́rọ̀ ìjà àwọn ìfi ń mọ́ra wọn ẹ kúrò lórí ẹ já fi ẹ jẹ́ ìṣẹ́nu dédé síbí lápá bẹ̀rẹ̀ kẹjẹ́ kí n dákẹ́ lápá bí náà ká tó pàdé nu fọ́nrán mi láìpẹ́ láì jìnnà ẹ ṣé gan tẹ́ ń bọ̀ wá tẹ́ ń wọ̀ gbogbo gbà tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rẹ̀ mọ́ gbàgbé ìyẹn láti bá wa subscribe yẹn sí ìkànnì ti Obas TV ká pàdé láìpẹ́ láì jìnnà àná fọ́nrán mi látàpá bí mo sọ pé ó dàbọ̀.